a kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run ọba. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yìí láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ kẹta nínú oṣù kẹjọ ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lánàá ti ṣe ọjọ́rú ọjọ́ kejì nínú oṣù kẹjọ ọdún 2023 ń ló ṣe ìpàdé onígbòǹkẹ́lẹ́ ráńpẹ́ kan pẹ̀lú àwọn igun méjì tó jẹ́ ti ẹgbẹ́ òṣìṣẹ́ àti olókoòwò ní orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn tí àwọn igun méjì ọ̀hún tí wọ́n gùn lé ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ẹ̀kúnwó orí epo èyí tí wọ́n yọ tó sì fà á kí gbogbo nǹkan kó gbé owó lórí ní orílẹ̀-èdè Nàìjíríà. Láàrin ìwọ́de ọ̀hún ni ààrẹ Bọ́lá Ahmed ké sí àwọn igun méjì náà, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigeria Labour Congress àti ẹgbẹ́ olùdókòwò ní orílẹ̀-èdè yìí Trade Union Congress tó ṣe ìpàdé pẹ̀lú àwọn àgbààgbà tó fi mú àwọn ààrẹ igun méjèèjì ọ̀hún nílé ààrẹ tó wà nílùú Àbújá. Níbẹ̀ ni Bọ́lá Ahmed Tinubu sọ wípé táà bá ní parọ́ tanra wa ò lótìtọ́ àti lódodo ló ń mọ àdójúkọ èyí tó ń dojúkọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí nǹkan ti wọ́n gógó ní orílẹ̀-èdè yìí àti ìnira èyí tí wọ́n kojú lọ́wọ́ báyìí lórí owó epo ọ̀hún. Ó wá fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ètò ìṣèjọba àwọn ti ṣetán láti mú ìdẹ̀rùn bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè gbádùn ètò ìṣèjọba àwarawa ní ìgbà tí àwọn igun méjì ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún NLC àti TUC tí wọ́n yóò fèsì sí ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n sọ wípé àwọn náà mọ ìlàkàkà ààrẹ Bọ́lá Ahmed Tinubu o, ṣùgbọ́n lọ́wọ́ báyìí àwọn fẹ́ kí wọ́n fi kún owó oṣù àwọn àti kí wọ́n pèsè ohun tí ó yíká gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ẹ̀kún owó orí epo ọ̀hún tí wọ́n yọ ò yàtọ̀ sí ohun ìtura èyí tí wọ́n ní wọn yóò pèsè nítorí pé àwọn ènìyàn tí wọ́n yóò kó sí ohun ìtura ọ̀hún palliative náà ó ṣeéṣe kó jẹ́ àwọn jẹgúdújẹrá tí ò ní ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n yóò kó kinní ọ̀hún sí àpò ara wọn. Lákòótán nínú ọ̀rọ̀ igun àwọn òṣìṣẹ́ méjèèjì náà, wọ́n ní ẹni tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi ṣe alága ìgbìmọ̀ èyí tí ó ṣe kò kárí ohun ìtura palliative tí ìjọba àpapọ̀ tí wọ́n fẹ́ pín ọ̀hún tí ń ṣe olórí àwọn òṣìṣẹ́ fún ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè yìí Fẹ́mi Gbàjàbíàmílà, wọ́n ní àwọn ò fẹ́ ọ̀gbẹ́ni ọ̀hún kí wọ́n wá ẹlòmíì àti nínú àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ nínú ẹgbẹ́ òṣìṣẹ́ àti TUC kí wọ́n fi sí inú ìgbìmọ̀ náà kí gbogbo nǹkan ọ̀hún kó lè kárí ilé kó lè kárí oko. Ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti sọ wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ọkàn wọn balẹ̀ báyìí lórí àlàkàkà àti ìdojúkọ eléyìí tó ń dojúkọ orílẹ̀-èdè yìí nínú ọ̀wọ́n gógó àti ìnira èyí tí ìjọba eléyìí tí ṣe ti ẹgbẹ́ òṣèlú APC àti àwọn jẹgúdújẹrá nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n mú bá ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn igun kan nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n sọ ọ̀rọ̀ náà lánàá lẹ́yìn tí ilé-ẹjọ́ èyí tó ń gbọ́ awuyewuye ọ̀rọ̀ àti gbogbo wàhálà tó ń ti lásìkò tó súyọ lẹ́yìn ìdìbò èyí tí wọ́n gbé kalẹ̀ tó wà nílùú Àbújá Presidential Election Tribunal Court èyí tó kalẹ̀ sílùú Àbújá níbẹ̀ lẹgbẹ́ òṣèlú PDP ti ń fi ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà balẹ̀ wípé pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí láìpẹ́ láìjìnà ẹgbẹ́ òṣèlú PDP yóò gba ògo wọn èyí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí wọ́n fi gbà lọ́wọ́ wọn wípé ní gẹ́rẹ́ tí wọ́n bá ti kéde ẹgbẹ́ òṣèlú PDP àti ọmọ òye wọn Alhaji Atiku Abubakar tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú oṣù kejì ọdún yìí tí wọ́n bá ti kéde rẹ̀ wípé nǹkan lọ́mọ oyè èyí tó jẹ́ olúborí tí wọ́n sì ti búra fún báyìí àwọn yóò bẹ̀rẹ̀ láti máa bu òróró ìtura sí gbogbo ibi bàtà tí ń ta àwọn orílẹ̀-èdè Nàìjíríà lẹ́sẹ̀ báyìí. Nínú ipò ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún ẹni tó sọ̀rọ̀ ló jẹ́ alága fún gbogbo àwọn tí wọ́n díje dupò ṣùgbọ́n tí wọn ò wọlé igun ti ìpínlẹ̀ Kano èyún onímọ̀ ẹ̀rọ Ahmed Rufai òun ló sọ ọ̀rọ̀ náà nílé ẹjọ́ tribunal
nílùú Àbújá wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ láì jìnà wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa gbádùn eléyìí tó jẹ́ ìgbádùn aláìlópin ní orílẹ̀-èdè wa Nàìjíríà láti ọwọ́ ètò ìṣèjọba àwarawa ètí ẹgbẹ́ òṣèlú PDP yóò léwájú fún láìpẹ́ yìí. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ìfọwọ́sowọ́pọ̀ àjọ ìṣọ̀kan ti ilẹ̀ adúláwọ̀ ECOWAS ni wọ́n ti gbé ìgbésẹ̀ akin báyìí pẹ̀lú bí wọ́n ṣe gé iná èyí tó wọ orílẹ̀-èdè olómìnira Niger láti orílẹ̀-èdè wa Nàìjíríà. Tẹ́ ẹ bá gbàgbé ní ọjọ́ 26 oṣù keje ọdún tí a wà yìí làwọn ológun ni wọ́n dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ ààrẹ tuntun aṣẹ̀dìbòyàn ní orílẹ̀-èdè olómìnira Niger eyín Bazoum eléyìí tí wọ́n gba ìjọba lọ́wọ́ rẹ̀ tí àwọn ológun ọ̀hún tí wọ́n sì kéde ara wọn wípé lọ́wọ́ báyìí àwọn olórí èyí tó ń darí ìṣàkóso orílẹ̀-èdè olómìnira Niger gẹ́gẹ́ bí wọ́n ti sọ ẹni tó jẹ́ alága àjọ ECOWAS ní ilẹ̀ adúláwọ̀ tí í ṣe ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu òun ló gbé ìgbésẹ̀ ọ̀hún wípé ọmọ tó níyà òun ní sùn òun náà ní fojú barùn ó ní látàrí ìwà kò tọ́ èyí tí àwọn ológun tí wọ́n wù ní orílẹ̀-èdè olómìnira Niger níbi tí wọ́n ti dìtẹ̀ tí wọ́n ti gba ìjọba lọ́wọ́ Muhammad Bazoum èyí tó jẹ́ pé wọ́n kéde ara wọn gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè náà báyìí ó ní gbogbo ọ̀nà pátá ni wọn yóò rí dájú wípé wọ́n gbé ìgbésẹ̀ láti fi ìyà jẹ àwọn ológun ọ̀hún bákan náà kí wọ́n gba ìjọba kúrò lọ́wọ́ wọn kí wọ́n gbé fún ààrẹ tuntun aṣẹ̀dìbòyàn Muhammad Bazoum eléyìí tó jẹ́ pé ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ èyí tó ń ṣọ́ ààrẹ ló la ìlànà fún àwọn ológun ọ̀hún bí wọ́n ṣe dìtẹ̀ bí wọ́n ṣe gba ìjọba lọ́wọ́ rẹ̀. Ní báyìí orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè èyí tó jẹ́ pé òun ló ń pèsè iná fún orílẹ̀-èdè lómìnira Niger tí wọ́n sì ti gé iná ọ̀hún inú òkùnkùn bérémù ní orílẹ̀-èdè olómìnira Niger ni wọ́n wà lọ́wọ́ báyìí. Ní báyìí àwọn tí wọ́n jẹ́ alágbàtà epo bẹtiróòlù aládàáni ní orílẹ̀-èdè wa Nàìjíríà ti sọ̀rọ̀ jáde báyìí o wípé bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí bá lè gbé ìgbésẹ̀ akin lójúnà láti lè wá ọ̀nà àbáyọ kí wọ́n sì ṣe àtúnkọ́ tóun ti àtúnṣe àwọn ilé ìfọ epo gbogbo èyí tó jẹ́ ti orílẹ̀-èdè yìí ó ní àwọn fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé owó tí wọ́n yóò máa ra epo bẹtiróòlù kò ní ju owó péréte lọ ní orílẹ̀-èdè tí í ṣe 70 naira fún jálá epo kan ní orílẹ̀-èdè yìí. Àwọn ẹgbẹ́ alágbàtà epo ọ̀hún Independent Petroleum Marketers Association of Nigeria IPMAN eléyìí tó jẹ́ ọ̀kan nínú àwọn olùdarí igun ọ̀hún ọ̀gbẹ́ni Mike Ọ̀zátúyì òun ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò eléyìí tó ń fi èsì sí ọ̀rọ̀ kan tí àwọn akọ̀ròyìn tí wọ́n ṣe ìwádìí lẹ́nu rẹ̀ ló sọ wípé lótìtọ́ àti lódodo làwọn mọ wàhálà òun lásìkò àti ìyà tí ọ̀wọ́n gógó epo eléyìí tó ń kó bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí tó ń ti àdójúkọ wọn ó ní ṣùgbọ́n àwọn á fi àsìkò yìí rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn tí ọ̀rọ̀ kàn ní orílẹ̀-èdè Nàìjíríà láti ti wá ọ̀nà àbáyọ sí àwọn ilé-iṣẹ́ ìfọ epo bẹtiróòlù tí í ṣe ti orílẹ̀-èdè yìí. Ó ní àwọn ilé-iṣẹ́ ìfọ epo ọ̀hún ní ìjọba àná tí lábẹ́ ààrẹ àná Muhammadu Buhari ló ti gbé fún àwọn agbaṣẹ́ṣe oníṣùgbọ́n lọ́wọ́ báyìí òun ò lè sọ ipò eléyìí tí iṣẹ́ náà tó wà àbí ibi tó dé lọ́wọ́ báyìí bí kò ṣe wípé kí àwọn bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti tẹ̀síwájú kí wọ́n lè ṣe àtúnkọ́ tó ń tẹ́ àtúnṣe àwọn iléeṣẹ́ ìfọ epo gbogbo tí ṣe ti orílẹ̀-èdè wa Nàìjíríà kí jálá epo kan kó má kọjá 60 náírà ní orílẹ̀-èdè yìí. Bákan náà àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń ṣọ́ ibodè ní orílẹ̀-èdè wa Nàìjíríà Nigerian Customs Service àwọn mà ní wọ́n ti ṣiṣẹ́ takuntakun pẹ̀lú bí wọ́n ṣe fi ọwọ́ òfin mú ọkọ̀ Toyota Sienna kan nílùú Ìjẹ̀bú Òde olúlu ìpínlẹ̀ Ògùn èyí tó jẹ́ wípé àwọn ọkọ̀ Toyota òun ló kó àwọn aṣọ tí ń gbọ́n tanù tá a mọ̀ sí bulletproof èyí tó tó 15. Bákan náà ọ̀bẹ ìléwọ́ kékeré tí àwọn ológun ń lò jackknife eléyìí tí wọ́n ní eyín náà tó bí 15 àti àpò eléyìí tí wọ́n fi ìbọn ìléwọ́ sí eyín
ìbọn kékeré pistol tí wọ́n fi sí ní o èyí tó tó ogún báyìí ni wọ́n mú o ní agbègbè Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn. Àjọ ẹ̀ṣọ́ aláàbò tí ń ṣọ́ ibodè ọ̀hún èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn igun èyí tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró nínú ẹ̀ṣọ́ aláàbò gbogbo ni wọ́n ní ọkọ̀ ọ̀hún ni wọ́n mú o lójú òpópónà márosẹ̀ kan nílùú Ìjẹ̀bú Òde lásìkò tí wọ́n ń ṣe ìdánidúró ṣe àyẹ̀wò níbi tí wọ́n ti rí àwọn ohun ọ̀hún nínú ọkọ̀ Sienna náà. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà tí ń darí fún ẹkùn àkọ́kọ́ èyí tó wà ní Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó tí ń ṣe olùṣàkóso ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn eyín ọ̀gbẹ́ni Hussein òun ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ fún àwọn akọ̀ròyìn nílùú Ìjẹ̀bú Òde lásìkò tó ń jábọ̀ iṣẹ́ ọ̀hún wípé ẹnikẹ́ni kò ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti kó àwọn ohun ọ̀hún bíi aṣọ tí ń gbọ́n tanù, ìbọn ìléwọ́ tí àwọn ológun lò àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó ní ìjọba nìkan ló lẹ́tọ̀ọ́ láti kó wọlé pẹ̀lú ìwé ẹ̀rí èyí tó fi hàn. Ó ní ní báyìí ọkọ̀ ọ̀hún tí wọ́n mú ó túmọ̀ sí wípé ọ̀nà ẹ̀bùrú òun ni wọ́n gbà láti fẹ́ kó kinní ọ̀hún lọ fún àwọn oníṣẹ́ ibi agbésùmọ̀mí èyí tí ó máa da àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Ó wá ní ẹni tó wa ọkọ̀ ọ̀hún ó ti ń bẹ ní àkóló àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń ṣọ́ ibodè kọ́sítọ́ọ̀mù báyìí fún ìwádìí láti mọ irúfẹ́ àwọn ènìyàn èyí tó bẹ lọ́wọ́ iṣẹ́ ibi náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, arábìnrin kan Blessing Gbo Oro èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn ènìyàn tí máa ń sọ̀rọ̀ lórí ayélujára TikTok, òun eléyìí tó fi ẹ̀sùn kan Eniola Badmus tó jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré orí ìtàgé sinimá àgbéléwò elédè Yorùbá ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tó sọ wípé Eniola Badmus jẹ́ ọ̀kan nínú àwọn obìnrin èyí tí máa ń gbé obìnrin akẹgbẹ́ rẹ̀ fún òwò nọ̀bì èyí tó máa ń gbé fún àwọn olóṣèlú tó lẹ́nu lọ́rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì máa ń gbowó orí àwọn ọmọbìnrin ọ̀hún, èyí tó fà á kí Eniola Badmus kó fárígá wípé Blessing Okoye tí gbogbo èèyàn mọ̀ sí Gbo ó fi ẹ̀sùn ohun tí òun ò ṣe ó fi kan òun o wípé kò sí eye tó lè fi bẹ òun ò ní gbọ́ bí kò ṣe wípé òun ó wọ́ lọ sí ilé ẹjọ́ tuurutu láti lè jẹ́ kí ilé ẹjọ́ kó ṣe ìdájọ́ rẹ̀. Ní báyìí lánàá tí í ṣe ọjọ́ Wednesday ní ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ èyí tó kalẹ̀ sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ṣe ìdájọ́ Okoye Blessing Gbo èyí tó sọ wípé yóò lọ ṣe ẹ̀wọ̀n ọdún 3 fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́ àti fífi ohun tí ò tọ́ kan ènìyàn. Bákan náà nílé ẹjọ́ ọ̀hún ka ẹ̀sùn 2 sí lọ́rùn wípé ìbanilórúkọjẹ́ àti lílo ayélujára lọ́nà eléyìí tí ò bófin mu, tí wọ́n sì sọ wípé yálà kó ṣe ẹ̀wọ̀n ọdún 3 tàbí kó san owó ìtanràn èyí tó tó 150,000 naira, bí bẹ́ẹ̀ kọ́ kó máa lọ sínú ọgbà ẹ̀wọ̀n èyí tó ń bẹ ní Kirikiri láti lọ fi ẹ̀wọ̀n ọdún 3 ṣe ìgbádùn. Blessing Okoye ọ̀hún èyí tó ní lótìtọ́ àti lódodo lòun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun, ṣùgbọ́n kí ilé ẹjọ́ náà kó ṣíjú àánú wo òun kó tó di pé adájọ́ ọ̀hún ó gé ẹ̀wọ̀n rẹ̀ sí ọdún 3. Adájọ́ Nicholas tó korò ojú sí ìgbésẹ̀ eléyìí tí Blessing Okoye Gbo tó wù yìí, ó ní èyí yóò dúró gẹ́gẹ́ bí pàṣán láti kọ́ irúfẹ́ àwọn ènìyàn èyí tó fẹ́ máa sọ orú àwọn ọ̀rọ̀ tí ò dá báyìí láwùjọ láti kọ́ wọn ní ẹ̀kọ́. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. Títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa pàdé wa fún ọ̀tún ròyìn míì. Mo gbà ládùúrà wípé ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa ò ní lè. Fún mi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Títí di ìgbà náà, ire àti ayọ̀ ní tiwa. Ẹ ṣeun gan. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.